Àwọn tọ́wọ́ tẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation ti dèrò ọgbà ẹ̀wọ̀n. Ó kéré tán ọjọ́ 25 làwọn afurasí ọ̀daràn tọ́wọ́ tẹ̀ lórí ìdìtẹ̀gbàjọba nípínlẹ̀ Ọ̀yọ́ yóò kọ́kọ́ lò nínú àhámọ́ ọgbà ẹ̀wọ̀n kó tó di pé ìdájọ́ wáyé lórí ọ̀ràn tó sọ wọ́n dèrò kóòtù. Lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù kẹrin ọdún 2024 yìí níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé wọn lọ sílé ẹjọ́ májísírèètì tó wà ládùúgbò Ìyágànkù nìbàdàn fún bí wọ́n ṣe dìhámọ́ra ogun lọ sílé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ní wọ́n fẹ́ gbàjọba ìpínlẹ̀ ọ̀hún mọ́ gómìnà ìpínlẹ̀ náà ẹnjìníà Ṣèyí Mákindé lọ́wọ́. Bó tilẹ̀ jẹ́ pé àwọn 21 péré ni ọ̀gá ọlọ́pàá pátá Hamsat Adébọ́lá ṣàfihàn fáwọn oníròyìn lọ́jọ́ Ajé Monday ọjọ́ 15 oṣù kẹrin ọdún yìí gẹ́gẹ́ bí afurasí ọ̀daràn tó lọ́wọ́ nínú ìdìtẹ̀gbàjọba ọ̀hún. Ṣùgbọ́n láàrin ọjọ́ náà sí ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ èèyàn 8 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ àwọn agbófinró ti tún tẹ̀ sí ìyẹn lápapọ̀ èèyàn tí wọ́n gbé lọ sí kóòtù fi jẹ́ 29 níye. Ẹ̀sùn ìwà ọ̀daràn 7 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní ṣe pẹ̀lú ìdìtẹ̀gbàjọba, ìdìhámọ́ra ogun àti ìdàlúrú ni wọ́n kà sí gbogbo wọn lẹ́sẹ̀. Rìpẹ́tọ̀ Bákàrè Ràsákì ọlọ́pàá tó kó àwọn olùjẹ́jọ́ náà lọ sí kóòtù lórúkọ CP Adébọ́lá tọ́ka sí abala 2,516 516 nínú òfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tọdún 2000 èyí tó ṣe ìwà ọ̀daràn léèwọ̀ tó sì ṣàgbékalẹ̀ ìjìyà fún onírúurú ìwà ọ̀daràn kọ̀ọ̀kan. Tẹ́ ò bá gbàgbé láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2024 tá a wà yìí làwọn ìgìrìpá èèyàn kan tí ìrísí wọn bani lẹ́rù gidi gan ya wọ sẹkítẹ́rìàtì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ ọ̀hún wà. Wọ́n láwọn yóò gba ìjọba ibẹ̀ ní dandan. Lẹ́yìn tí wọ́n ka ẹ̀sùn méjèèje sí àwọn olùjẹ́jọ́ náà létí, adájọ́ kóòtù ọ̀hún onídàájọ́ O.O. Ògúnkànmí kò fààyè sílẹ̀ fún àwíjàre àwọn olùjẹ́jọ́ tó fi pàṣẹ pé kí wọ́n kọ́kọ́ lọ tọ́jú àwọn èèyàn náà sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n Agodi nìbàdàn tó sì sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ 1 oṣù kẹjọ ọdún yìí. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.